ọ̀kan pàtàkì lára àwọn wòlíì aríran ní orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé gbogbo ìgbà ká sọ pé oṣooṣù ló máa ń ju àsọtẹ́lẹ̀ tuntun síta, ìyún Primate Elijah Ayọ̀délé tó jẹ́ alákòóso àti olùdásílẹ̀ ìjọ Inri Evangelical Ministry tó wà ní agbègbè Òkè-Àfá ní Ìjìgbò ní ìpínlẹ̀ Èkó. Ó mà ti sọ ọ̀rọ̀ ó ti ju àsọtẹ́lẹ̀ ìbẹ̀rù àti ìjayà síta. Bẹ́ẹ̀ ni bàbá náà jẹ́ kí olórí oko káfàtà lórílẹ̀‐èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́mọ yìí pé ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra ẹ̀ ewu ni. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé láàrin oṣù kọkànlá ọdún yìí, ìyún oṣù kọkànlá tá à ń wò lọ́ọ̀kan yìí, sí oṣù kẹ́ni ọdún yìí, ìyún November 2025 to January 2026, ó ní àfẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lọ kíyèsára o, nítorí pé àwọn alágbára kan wọ́n fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ẹ̀ láàrin àsìkò náà. Ẹ rántí pé Primate Elijah Ayọ̀délé ọdún ni kì í ṣàìmọ̀ fólókó. Àwọn àsọtẹ́lẹ̀ tí bàbá náà tó sì máa ń fi síta ní gbogbo ìgbà inú jẹ́ kí àwọn èèyàn kan mọ̀ ọ́n bí ẹni mowó. Ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ tó fi síta lópin ọ̀sẹ̀ tó kọjá yìí, èyí tí ó ti ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára, ó mà jẹ́ nǹkan tí ó bà ọ̀pọ̀ àwọn èèyàn lẹ́rù. Bẹ́ẹ̀ ni àwọn kan sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé yálà àsọtẹ́lẹ̀ náà lè jẹ́rọ́ o, yálà ó lè jẹ́ òótọ́, ṣùgbọ́n wọn ni kó má fi ọwọ́ yẹpẹrẹ mú, kó lọ ṣe ọ̀rọ̀ rẹ̀ ní ojú alákàfin ṣọ́rí, nítorí pé ó ń bọ̀ báyìí àwọn ládẹ́ẹ̀dẹ́. Ǹjẹ́ kí ni àsọtẹ́lẹ̀ tí Primate Elijah Ayọ̀délé sọ? Inú ti jẹ́ kó di mọ̀ pé àwọn alágbára kan tínú wọn ò dùn sí Tinubu àti ìjọba ẹ̀, wọ́n ti parí iṣẹ́ àti ètò lórí bí wọn yóò ṣe fipá gbàjọba lọ́wọ́ ẹ̀. Kódà ó ní wọ́n ti ń bá gbajúgbajà ọ̀gágun kan sọ̀rọ̀ láti ṣe iṣẹ́ ibi yìí, tó sì ní kí Tinubu kó lọ ṣọ́ra, nítorí pé láàrin oṣù kọkànlá ọdún tá a wà yìí sí oṣù kẹ́ni ọdún tó ń bọ̀, ni wọ́n fẹ́ gbé ìgbìmọ̀ ọ̀tẹ̀ náà, ni wọ́n fẹ́ gbé dìde láti fi gba ìjọba kúrò lọ́wọ́ Tinubu, kí wọ́n lè kúrò lórí àlééfà kó tiẹ̀ tó di pé àsìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 yóò dé. Primate Elijah Ayọ̀délé ó wá jẹ́ kí ti àwọn ẹ̀ṣọ́ ààbò, ìyẹn ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò fún orílẹ̀-èdè Nàìjíríà, National Security Adviser Alhaji Nuhu Ribadu, àti ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, ìyún ọ̀gbẹ́ni Tósìn Àjàyí, àti ẹni tó jẹ́ ọ̀gá àwọn sójà orí ilẹ̀ orílẹ̀-èdè yìí, ọ̀gágun Ọlátúbọ̀sún Olúyẹdé, ó ní kí gbogbo wọn kan gbáradì o, ká sì jẹ́ kí ọpọlọ wọn kó máa ṣiṣẹ́ gidigidi lásìkò yìí, kí omi kó má bàa tẹ̀yìn bọ ìgbín lẹ́nu, àti pé kó má bàa fipá gba ìjọba kúrò lọ́wọ́ àwọn àti ọ̀gá wọn ààrẹ Bọ́lá Ahmed Tinubu.